orúkọ ọlọ́run ọba tó ṣe pé gbogbo kòńgẹ́ ọ̀dọ̀ ẹ̀ náà ló wà à ń ṣèkẹ́sẹ̀kẹ́ fẹ́ni tó lóore jù òun náà ní Ànábì wa Muhammad ìfẹ́ àti kẹ́rẹ́ ọlọ́mọdé òpin lórí ẹ̀dùn lórí àwọn aráàlú àti àwọn àṣà wájú dé gbogbo àwọn afá táwọn náà rìn lórí agbóńtà náà délé kó àwọn jẹ́ òpin lórí àwọn afá náà jẹ́ dé gbogbo àwọn pàláfíṣà náà tó yẹ pé èrí mọ́nájà Ànábì sallallahu alaihi wasallam náà ni wọ́n rìn tọ́ láti náà ti Sheikh Adam Abdullahi rà lórí àwọn tó jẹ́ pé àwọn náà ni àmúdù fọ̀kání tó jẹ́ pé eégún ẹ̀yìn tí gbé nǹkan dúró ti náà jí àwọn náà ni Sa'adatul Ustaz Dr. Muhammad Lamin Adam Al-Gambari tí wọ́n jẹ́ olùkọ́ àgbà ní Jamiu Bayero ní Kano ọdún wọn láwà ní àárọ̀ yìí gẹ́gẹ́ bí pé iṣẹ́ wọn náà ni bí wọ́n ti ń kájú tó iṣẹ́ wọn náà ni a ṣe tó inú ọ̀sẹ̀ yọrí Sheikh Adam náà ni ọlọ́ni ká afọ àná kọ́ wa nítorí ká interview afọ àwọn resource Dr. Muhammad Lamin Adam ní ẹnu ṣẹ́jú díẹ̀ ní ọ̀rọ̀ tí ń bá ń jà níta lọ́wọ́ torí kọ̀díyàtú sáà òun náà ni Sheikh Adam máa bá lòdì gbogbo gbà kútùbà Sheikh Adam kìí ṣe gbogbo ọlẹ́nu professor nígbà tí àkọ́kọ́ Nasirul Islami nígbà tí ọjọ́ pípa náà ní gbogbo àwọn ọ̀kùtọ̀bá tí wọ́n ń ṣe kútùbà ẹni tí ó sọ̀rọ̀ ní mohan níbi ìjókòó kan ní àkójọ kan ní àbí tí ó sọ̀rọ̀ ní àwọn masajid tí ó jẹ́ khatib masjid tó yóò máa sọ lárúbáwá pẹ̀lú kọ̀díyàtú mu'asira kò ní máa lọ da nígbà tó yá tó di pé Asirul Hadisi Asirul Mamalik Asirul Turki dáàfù bá Adabul Arabi ọjà pé gbogbo àwọn àìmà tí wọ́n àwọn ulama ọ̀tẹ̀ pé wọ́n ń ṣe kútùbà tẹ́lẹ̀ wọn ò lè ṣe kútùbà lórí ma wọ́n máa lọ da kútùbà kọ nínú tírà èyí tí wọ́n kọ nígbà ọ̀fọ̀ wọ́n máa kà ń gbà kó mọ̀ èyí tí wọ́n kọ nígbà kínní ọdẹ dáàfù bá Adabul Arabi ní Asirul Mamalik nígbà tó yá Asirul Hadisi ó tún lọ síwájú sí i Sheikh Adam náà wàá tún wà nínú tó ṣe ẹ̀yáwó Adabul Hadis torí kútùbà Sheikh Adam kọ̀ lẹ́gbẹ́ orí ló ti ṣe kọ̀díyàtú mu'asira ni kí ni wọ́n ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn máa ń sọ àbáwá Mudirul Markaz ọdún náà níta akọ́dọ̀ pòfẹ́sọ̀ náà ni pé ní wa ma ahadun min alusunni nasi saliman walau annahu dhaka nabiyyul mutahharu wa ma ahad wallahi law sahaba al-insanu Jibrila labudda lin-nasi min qawla wa min qila nígbà tí ẹ ti bú Ọlọ́run tí ẹ ti sọ̀rọ̀ tí ọ̀dà sọ́lọ́run wọ́n sọ̀rọ̀ tí ọ̀dà sọ́nà Nabi Muhammad tó bóòlù wo èyí ẹ̀ tẹ́ bá sọ nǹkan tí ọ̀dà sọ àmọ́ ìtọ́ba yẹ káwọn ẹlẹ́kọ̀ọ́ sọ pé ní wọ́n tẹ̀ bẹ̀ ẹ́ sòfin ẹ̀ ayún mustaqbihu sọ̀rọ̀ níbi pé kọ́ ọ sí ọya ya ń bẹ̀ yọ kí n dákẹ́ àdáfùlì máa ní òní dá ń bẹ̀ òní wúlò àwọn èèyàn rí sísí ọ̀rọ̀ wọn sọ ọdún náà àwọn ojú ni tí a bá dé Markaz lónìí orí sẹ́tìlá àwọn Mudirul Markaz ṣe níbi àmọ̀ bá ní nínú àṣeyọrí òun náà ní diploma nínú àṣeyọrí òun náà ní jamia tó àṣeyọrí tẹ́mi tún mà tó jẹ́ pé èèyàn tiẹ̀ lè rí déyàn lè gbámú òun náà ní Sa'adatul Ustaz Dr. Muhammad Lamin Adam tó nígbà táwọn dé Markaz ta ni wọ́n súnmọ́ jù bàbá Mudirul Markaz ni òun ni wọ́n jọ jẹ òun ni wọ́n jọ mu ta ni wọ́n fẹ́ jọ tí wọ́n gbé síwájú ń gbé uswatun hasana wa qudwatan salihah Mudiru ni wọ́n gbé síwájú báyìí fi ń wò gbogbo bí Mudiru ṣe kọ nǹkan káàtù Mudiru òun náà ni wọ́n mú sísọ nǹkan ká mú jọ́tà sápò ká máa jọ́ọ̀tì gbogbo nǹkan káàkiri ọ̀dọ̀ wọn níbi tí wọ́n ní bọ̀dọ̀ bí kíni wọ́n lọ́dọ̀ Mudiru náà ni ẹni tí Mudiru wà rọ̀ bá tó ṣe tọ́lọ̀ wọn ni kó wọn náà jáde ó jáde pẹ̀lú dọ́lájà tó da Markaz ó jáde pẹ̀lú dọ́lájà tó da nígbà tó dé Bayero first degree second degree òfin pẹ́ ṣe doctoral wọn fi wá wà ní madara professor ká ní irú àwọn àṣeyọrí àmọ́ táwọn á rí lákọ̀ọ́kọ́ yìí tí wọ́n tó kù káwọn ní bàbá Mudirul Markaz kẹ́ni kan máa jẹun rẹ̀ àbá kò ṣe kankan ó rí àwọn àmọ́ bá ní ilé Air Forces àwọn professor bá Markaz lẹ́yìn báyìí àwọn Air Forces wọn ní ilé náà mẹ́ta báyìí tó bàbá ilé Markaz náà ni wọ́n gbà tá lọ́ gbà padà tọ́lá padà 50 million ìdúró tá lọ́ kọ́ padà ọ̀hún àti pé Jamiu náà tó bí àti ní àkófà ń bẹ báyìí kéèyàn wá rí odidi irú eléyìí kọ́ wa lẹ́nu ìwọ̀n òṣìṣẹ́ tá ẹgbẹ́ ń jẹnu rẹ̀ yíyà ni àmọ́ ntọ́ pọ̀ jùlọ ayé tọ́lọ́ wọn bá sọ̀rọ̀ èyí rẹ̀ sọ̀rọ̀ ń jẹun àkàrí àtọ́nà máa sọ walakinna akthara nasi la ya'qilun walakinna akthara nasi la ya'lamun ọ̀pọ̀lọ kẹsìrà náà àwọn èèyàn náà ní èèmà àwọn ni wọ́n sì ṣe bàjẹ́ èṣù sì ti tọrọ ó ní ọ̀npẹ́ kí nàìjíríà náà mọ̀ òkun dáadáa ju kí ló wọ́n ṣe àwọn èèyàn tó ń wọnú èṣù ó níjọ tọ́pọ̀ àwọn àjọ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nílí wọn kí a máa ṣe ìbàjẹ́ nílí wọn kí a máa sọ̀rọ̀ gbogbo ntọ́ bá dá láyé ẹ̀ntọ́ bá jẹ́ sọ́ọ̀sì dọ́kítọ̀ ẹ̀yin lẹ́lọ́rọ̀ ẹ̀ntọ́ bá jẹ́ ní ire láyé má fẹ́ sọ̀rọ̀ pòfẹ́sọ̀
gbogbo mahasinu professor ní kọ́kọ́ sọ kí n má rí gbà tí ó kẹ́kọ̀ọ́ ní kótó dípò dé Darul Ulumi nígbà tó kẹ́kọ̀ọ́ Darul Ulumi tó parí Darul Ulumi tó wá Markazi nígbà tó parí Markazi tó títì ní Samsudeen nígbà tó títì ní Samsudeen tó lọ sí Bayero nígbà tó ṣe first degree tó ṣe second degree kí n má rí gbogbo ìṣọkọ adé pé sàlbíyà nìkan ẹgbẹ́ eléyìí ibú ló ń tọ̀ àwọn ibú ni ṣèkíyù asukọ nurse ńlá pẹ̀lú ẹni bẹ́ẹ̀ èyàn kọ́ gbọ́dọ̀ sàkárà mahasinu Sheikh Adam Abdullahi Al-Alori yọ sàkárà gbogbo tó bá tọrọ bá dé kí n gbé masala Sheikh kan kí n má da akọ ńgbà tó pé atẹ́gùn náà wáyé ní náà ọ̀làmáwò nọ́ọ̀tì ni ọ wá dìde pẹ̀lú Sàdáúná ń tẹ̀lé Sàdáúná káàkiri nígbà wọn jọ ń káàkiri wọn jọ ń lọ Sàdáúná wọn jọ ń lọ gbogbo ẹ̀ Sàdáúná sì ni ọmọ ṣe Usman Fodio ní Sufiyu ni nígbà tó yá dé òun bá rí owó gbà láti ọ̀dọ̀ àwọn tẹ́gbẹ́ àkídà Wàhábíyà pétọ̀ ẹ máa lọ kọ́ mọ́sáàsì sẹ́gbẹ̀ẹ́ gbogbo mọ́sáàsì àwọn oníṣúfì ẹ sì máa ṣe wọ́n ṣe rùjúmù fún wa níbi ìsáà ní Kaduna ó ń ṣe rùjúmù fún wa ní gbogbo alukọ ìlúmíyà ó ń ṣe rùjúmù fún wa nípa gbogbo tíra ó ń kọ́ bẹ́ẹ̀ni gbogbo wọn nígbà tí Sheikh Adamu wà sọ̀rọ̀ ọ̀hún kòlá sọ́tò kọ́ ló fẹ́ parí ọ̀rọ̀ mi sí Sheikh Adamu wọn ni man huwa Sheikh wọn dákọ̀ rẹ̀ wọn ni talaqqa ta'lima ibtidahi min walidihi alladhi kana qadiyan summa iltahaqa bil madrasati al-wusta حيث أخذ مبادئ الإنجليزية والعربية ثم التحق بالمدرسة الشرعية بكانو وكان من الطليئة الأولى التي أنجبتها المدرسة ومن الذين أكملوا تعليمهم في معهد التربية بمدينة السودان بمدينة بحث وليدة بالسودان العربي الشرقي باشر التعليم برهة ثم انتقل إلى ميدان القضاء وشغل منصب قاضي القضاة الشرعيين ثم قاضي القضاة الشماليين بلقب القاضي الكبير مكث في هذا المنصب منذ عهد الاستقلال إلى هذه الجناب مرتضى محمد حيث أحيل إلى المعاش وصار متفرغا لعمل الدعوة تحت إطار جماعة نصر الإسلام وكان مستشارا دينيا لسيد أحمد بلو في حياته وكان محترما لدى جميع علماء أوسع خصوصا عند إنشاء مجلس الشورى للشؤون الدينية الذي كان وزير الجنيد أكبر علماء سقوط رئيسا له وكان حسين آدم الكنبي سكرتيرا وكان الشيخ أبو بكر الجمي مدير عاما للمجلس وكان الجو بينه وبين العلماء هاديا وسلاما إلى أن أخذ كتابه العقيدة الصحيحة لموافقة الشريعة عندما فيه على مشايخ الطريقة القدرية ومشايخ التجانية واعتقد ما في كتاب فيوضات ربانية من كتب القدرية وما في جواهر المعاني من كتب التجانية واعترض على شبهاته وكفرهم بها فقام أولئك برد الفيلم العنيف والغريب شيء هذا والغريب أن السيد أحمد بلو قد كان نشر شطحات الشيخ عثمان فوديو في كتابه لما بلغت 36 وفي الكتاب الشطحات الكثيرة وكان الشيخ أبو بكر الجمي من أنصاره عند النشر والتوزيع وفي الكتاب الشطحات الكثيرة هاجم الشيخ أبو بكر الجمي على المفسرين بتهمة حمل الإسرائيليين وكتب للقرآن التفسيرين اثنين بس أصبحوا يا أبو معاصم تبع بصو àmọ́ ibi tó kù díẹ̀ sí wọ́n sọ bó lẹ́kọ̀ọ́ ti sọnù èyí dúró lórí gbogbo pé láì fi lọ́kàn wá sọ lọ rẹpẹtẹ ọ̀hán ní rírẹ fún yìí o tọ́ Sadatu Dr. Muhammadu Aminu Adam babban professor nìkan jíwá sí Allah bẹ́ẹ̀ mi ṣe máa kí wọn nù jíwá sí Allah tábàtì bẹ́ẹ̀ wọn ṣe Allah sẹ́fàǹsì de arziki de imani de daraja Muhammadu gbogbo ẹ̀dá àná wani àwọn jẹ́ kárí babban professor pé nínú àṣeyọrí Sheikh Adam Abdullahi Al-Alori ẹlòmíà lóhùn wòrí ìjàmbá àjàpọ̀ náà pàrọ̀fíṣà kan níjó nínú ní alẹ́kọ̀ọ́ kan tá a ṣe ní Agodi mo ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ní gbé ọ̀rọ̀ wá kì í ṣe bó wù wá láti pé ká bọ́ sí eré atẹ́gùn ká kàn máa sọ̀rọ̀ àmọ́ ìwọ tó wá ní Sheikh Adamu ṣiṣẹ́ àìdá pòfẹ́sọ̀ ní ọ́ni o dókítọ̀ ní ọ́ni o ní lọ́gà àràbíyà ìmẹ́rẹ́ láti ṣe tàhádì rẹ̀ pẹ̀lú iṣẹ́ Sheikh Adamu tí èsì bí ọ́ni tó ní mà wọ́n á bínú wọ́n ní ìṣẹ̀kọ̀ alákẹ́rá wọ́n ní ìṣe ìtìrámà múná tí wọ́n bá wà nínú ẹni tó sọ pé Sheikh Adamu ò ṣe kankan èmi níṣẹ́ Sheikh Adamu tẹ́mi lè bi ẹni whoever nínú professor àbí doctor lọ́gà àràbíyà ni o sọ pé lọ́gà ìgbésí àwọn ìbí ní nǹkan tí ò ní mà ọ̀rọ̀ yẹn máa ń sọ nígbà tí ẹni yẹn máa ń bínú ní òní bínú àfi tó bá jẹ́ pé wọn náà wà nínú dínú yẹn tí ń sọ pé ṣé wọ́n ní tíra pẹlẹbẹ ní Sheikh Adamu sí ní pẹlẹbẹ àlèkí mọ́tò fi dẹ́wọ́dà láàrin fi kẹsẹ̀ kí síra ṣe banku ni ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ ni màlúmáàtì tí Sheikh Adamu ṣe ni kámúrò ẹ̀rọ tó bá láyà jáde síta orí atẹ́gùn ní tó sọ ọ̀nà fẹ́ bẹ̀rẹ̀ ṣe Sheikh Adamu kì í ṣe mi o èmi máa ṣe Sheikh Adamu tí mo lè bèèrè lọ́wọ́ ẹni doctor ẹni professor ní Arabic language tí ò ní mà torí ọ̀rọ̀ yìí la fi wọ́n sọ̀rọ̀ afọ àwọn àgbà Sadatu Dr. Al-Ustaz èké nínú àṣeyọrí Sheikh Adamu tẹ́yìn lè sọ sókí bẹ̀sẹ̀ mọ́ Sheikh Adamu
torí mo mọ̀ pé ẹ̀kẹ́kọ̀ọ́ tá a bá fẹ́ béèrè ẹgbẹ́ rẹ̀ tó bá nínú à pòfẹ́sọ̀ wọn kẹ́kọ̀ọ́ mọ́ríkàsì èmi jẹ́rìí kọ́ wà nínú ẹ̀ńtọ́ kákí wọ́n ju Sheikh Adamu ní edama rat kìí ṣe kan o èmi tí ń sọ̀rọ̀ yìí ẹ̀kan ní ìmọ̀ lúgọ báyìí ni torí Sheikh Adamu sọ̀rọ̀ kákí wọ́n ju wọn àmúhùnká pẹ̀lú júríà pẹ̀lú ọdún ẹni tó kéré ńjọ́ náà lọ́hùn ó sì láyà pàtí kò lè sáni jẹ̀rí òjìnà ó sì kà ó sì rí kàtí àbáṣe lọ́kà àṣeyọrí ni tó fi wá débi tó bí ẹ̀rọ kékeré máa ń pa Sheikh Adamu kùnà sọ̀tọ̀ káwò tọmọdé ìlú márkàsì tó ní àtẹ àṣà pẹ̀lú wọn gbèmí lọ kí lè lọ sọ ń pa wọn kọ́lọ̀ ń jẹ́ ká ní sábà tó ní sọ́ọ̀sì dọ́kítọ́rù rẹ̀. bismillahir rahmanir rahim wassalatu wassalamu al-atamman al-akmalan ala sayyidi walad adnan nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in alhamdulillahi rabbil alamin adúpẹ́ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí alhamdulillah wa muhammad sallallahu alaihi wasallam àwọn alájí wa sheikh abdulkadir nílé imam abdulkadir ọlọ́wọ́ sẹ́yìn ní ẹ̀san olóore níjọ́ tí aláyé ti dáyé òun náà ni ìtàrí nísìn ti ń ṣẹlẹ̀ kọ́dẹ̀ yìí kò sójú wa àmọ́ àkọọ́lẹ̀ ó fi hàn bẹ́ẹ̀ ẹnu bàtàwà náà rí kékeré nínú ìgbésí ayé àrí bẹ́ẹ̀ so mo rò pé ọ̀rọ̀ tí àwọn alájí ní kí n bá wọn sọ yìí kí n sọ yìí ọ̀rọ̀ gbogbo wa náà ni ọ̀rọ̀ tó gbé tá a bá jókòó tì í kọ́dà títí oṣù mélòó a lè parí ẹ̀ because kò possible kó jẹ́ pé lérí Sheikh Adam Abdallah Ilory rahimahullahu ta'ala rahmatan wasi'a ní sọ̀rọ̀ briefly àmọ́ nígbà tó jẹ́ pé mahallu niza ibi tá à ń ṣe fanfà lérí nísìnyí ẹni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣàlàyé fún mi wọn náà ni ọ̀rọ̀ bàbá Sheikh Mudirul Markaz Al-Hadi rahimahullahu ayata so ń gbé ọ̀rọ̀ àwọn bàbá kíbú kí wọ́n sọ̀rọ̀ lérí àwọn Mudirul Markaz níjọ́ mi àwa ṣe halka kan khassa nípa ti àwọn bàbá. ìrẹ́pọ̀ láti wá kánò ìrẹ́pọ̀ láti wá kánò. bàbá ní kọ́kọ́ sọ pa àwọn bàbá náà ni pé I'm sorry to say inú àǹfààní tí wọ́n àwọn yunifásitì Nàìjíríà ní lérí àwọn ẹlòmíì tó lọ lè ka kéwú àbí ìwé níta òun náà ni pé wọ́n ní hadaf ní yunifásitì Nàìjíríà musamman àwọn yunifásitì ń bẹ ní northern Nàìjíríà ń bì òun náà ni pé kí ni sẹ́ tí wọ́n fẹ́ tó ká wá kéwú àbí tó wá kàwé ń bẹ kí ni wọ́n fẹ́ kó ṣe ní tí wọ́n fẹ́ kó ṣe ni pé ìlú tá a wà yìí láti dọ́tà láyé ti dáyé láti gbàtà láyé ti dáyé musamman nígbà tí Islam tí ń ṣẹ̀ṣẹ̀ mẹ́ nínú ìjẹ́ ọmọ kékeré rẹ̀ látàrí àwọn sàábì Ànábì Muhammad sallallahu lẹ́yìn ìgbà tó ń ṣe ńlá lọ sallallahu alaihi wasallam tán ní tí wọ́n mìíràn pẹ̀lú ìjọba kékeré tí ń tàn káàkiri àwọn sàábì Ànábì kò sí iyèméjì bẹ́ẹ̀ ìlú tá a wà yìí táwọn ń pè ní Afrika Janubu Sahara West Africa tó sọ wá káàkiri gẹ́gẹ́ bí Al-Maghrib wọ́n sì dé àwọn náà Libya wọn láti manhadar wọn náà láti Masar ni látàrí Sayyidina Umar radiyallahu ta'ala ni dẹ́n kuma Sayyidina Uthman radiyallahu ta'ala ni kì í wá sí páwọn tí ń sọ yìí nìkan kọ́dà nígbà tí wọ́n bá wọlé. Right àwọn sábẹ́ Ànábì Muhammad sallallahu fòtú ń bẹ lọ́wọ́ mi àfáàwá tí nígbà tí mo fi wà ní SCS kamudarris ustaz kọ́nà wọn kẹwọn Suleiman Muhammad Sagir Suleiman wọ́n jọ àwọn pẹ̀lú àwọn àjọ sis Harun tí wọ́n bí grande kaji retired so wọ́n jọ kéwú ní Libya ni so ẹ lè bẹ̀rẹ̀ lọ́wọ́ náà ibi tó ṣe pé sab'una sahabiyan ibi tí wọ́n sin kábàrí wọn bẹ́ẹ̀ àwọn sàábì Ànábì Muhammad so kí ni wọ́n fẹ́ fà wọ́n bẹ̀ ni pé láti rí àwọn sàábì títí tó fi dé ìgbà tí ayé dáyé wa tó fi débi tá a wà yìí àwọn yunifásitì wọn ń kẹrẹ́ẹ̀tì ní Nàìjíríà tí wọ́n establish ní Nàìjíríà ní tí wọ́n fẹ́ ni pé ká revive àfáàrù wọn eré pa àwọn tí wọ́n ṣe tó fi dé eré àwọn àfáà tó fi dé 20th century tá a wà ń bè 20th century tá a wà ń bè tá a wúchẹ̀rẹ̀ tá a wọ àlàáfíà tó tá a lè tàtà àwọn àlọ́ mo fẹ́ fọ àwọn bẹ̀ ni pé ní táwọn àfáà yìí wá ṣe lóore nítorí pé ẹ̀kọ́ fi ń yé wa wípé a nílò lè gbé kíní tíra kan wá àbíwé kan wá látòkèrè àwọn tiwa náà ká wò ká wá fi wọn tàwọn tọ̀hún tí wọ́n fi wá mọ̀ pé nǹkan bẹ́yìn àyín náà
tí wọ́n ní káwọn ọmọ sí Nàìjíríà lọ that is why tẹ́ ẹ bá lọ tí wọ́n bá wá ra àwọn àkótọ́ọ̀t báwo ìbò náà ti ti ń ṣe nu tí wọ́n rí àwọn script manuscript náà láwọn àfáàjọ nǹkan wọ́n wà gbé lárugẹ wọ́n wá ṣe tàkìyẹ wọ́n edit ẹ̀ wọ́n ṣe how do you call it wọ́n hà kákà rẹ̀ wọ́n ṣe dìrásà rẹ̀ wọ́n wá ṣe tàlíkì lérí ẹ̀ wọ́n fi gbé dáadáa mi pé ibi tá a gbé yìí ẹ̀rí pa wọn ni right ó fi wá délé àwọn Sheikh Adamu bíi àkọ́kọ́ mbẹ̀ tí wọ́n bá sọ pé yẹn fẹ́ ṣe tíra kì í ṣe pé tí ó ṣe tíra wọn ní kíní kan ní òmùwà nǹkan méjì ni wọ́n fẹ́ mẹ́ òṣùlùbù náà ni pé tíra tó o fẹ́ ṣe yìí kí ni literature review tó o fẹ́ sọ mbẹ́ kí ni ad-dirasat as-sabiqa bí ma'ana wọn ò ṣerú ẹ̀rí ni àbí wọ́n ṣerú ẹ̀rí tọ́ba ibi wọ́n ti ṣerú rẹ̀ ní sókè ikhtisarun táwọn kan ṣe ní mujalladat ló fẹ́ ṣe ní àbí tí wọ́n ṣe ní mujaz ló fẹ́ ṣe ní mutawwal ní ìjẹ́ mẹ́mbẹ́nu so kó má Sheikh Adamu tó bá mọ sílábọ̀sì wọn tí wọ́n máa ń wí ni pé tíra táwọn kọ yìí tó ṣe pé uslubu rẹ̀ èyí tó pé yulaimu azwaka abna'ina ẹni tó bá lọ lè ṣèwé tíra kan tó lè ṣe bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tí ọba tẹ́sítì àti zọ́ọ̀kì àti hankali àwọn èèyàn wa mú yìí ó ti di man manaha al-juhala ilman ada'ahu alhamdulillah wọn ma mutabaqatul kalam mutabaqatul ilmi bi muqtada al-hal àbí ó ti yẹ ní sìn in ọmọ primary school ẹ lè gbé sílábọ̀sì secondary kó jámì àlélẹ́rí bí ìmọ̀ wá ṣe wá ma bí zọ́ọ̀kù wá ṣe máa ní bàbá fi ń ṣe tíra yìí àmọ́ ìtẹ̀wọ̀n àwọn ìtìrà pẹlẹbẹ yìí wallahi tallahi suma billahi allazi la ilaha illa huwa nígbà tá a fi sí diploma Sheikh Umar Abdallah àwọn al-qawaid al-kulliyya náà usul al-fiqh ti máa ń kà àtàwọn al-mafahim ní àtàwọn ad-dalalat ti máa ń kà èyí táwọn ti kọ́kọ́ ka markazi nínú tíra tẹ́lẹ̀ kan pẹ̀ pẹlẹbẹ o tábà wá sí musharaka síbẹ̀ àti jọ́nà ni wọ́n wọ pé wọlé lè ti wá wàláhì títún fi kú kìí pè mí lóko gbogbo kọ́dà àwọn àràfà ọkọ ní wọn gbogbo sáàsì lè máa pè ní so ẹ rí i pé ọ̀kan ló ń bẹ̀. Number 2 òun náà ni pé at-tarikhul islami yanzu tíra tí wọ́n ní bá fi ránṣẹ́ lórí ẹni tí ń ṣe PhD afún onífíkì làwùláwí àti kọ̀ọ̀lùwáwí kan níbi tàwùjú dáwà dọ́ àti nǹkan míì tó yẹ káwọn afáwọ́ ṣe níbi dáwà tó wọ̀n rán àti pé nǹkan míì ni wọ́n ń ṣe àwọn sọ fún pé nínú àwọn àfa ò lè mú kọ̀ọ̀lù lọ́wọ́ àwọn oníṣègùn sáfà kan Nàìjíríà tọkọ ìwé mo ní abọ́láfà níbi ọba mẹ́rin ní wọ́n ṣe wà dáàbò fi hàn ní àfi ń dààmú yín ṣe é mú ẹsẹ̀ǹdì right so àwa gbẹ̀mí bọ̀ yẹn inú rẹ̀ dùn àṣekè tó dé gan wọn náà tàríkù dáwà bí ams wọ́n lè omi tó òun ti fowó ránṣẹ́ ságége ti bá ara wa àmọ́ tàwùjú dáwà ń gẹ́síá rẹ̀ mú fún un so wọ́n kàn mú glimpse wá níbẹ̀. Number 2 particularly Jamiu Bayero, I want to tell you something. Usman Danfodio tó wà ńbẹ̀ although under ABU láti bẹ̀rẹ̀ ẹni tó wá jẹ́ ọ̀gá ABU ń gbà yẹn ìṣáyà ọdún ọ̀tá Islam ni ìgbà tí wọ́n ní wọ́n create Arabic and Islamic síbẹ̀ wá ní ọ̀dà àwọn onígbà aláyè pìtọ́rí kìnìún àyìnbó ẹ̀rọ ni mo bá ṣe wọ́n wá ní kún ó gbé wá sí Kano nígbà tí bá wà lára dì í ní wọn ò jẹ́ kí campus yẹn máa bẹ̀lẹ́ bí yìí torí pé ìṣáyà ọdún kò fẹ́ẹ́ lẹ́yìn náà ṣe ọlọ́sà ṣe àfáà kan mẹ́rin Sudan nígbà tí Abdullah tọ́yì ó dúró lérí ẹ̀ dáadáa kódà orí ń bẹ tọkọ lérí ẹ̀ ní gbogbo ẹjọ́ tọrọ bá wáyà máa sọ ní campus yẹn wá wà ní Abdullahi Bayero University College bí gbọ́ngàn ṣẹ̀ṣẹ̀ wà nísìnyí bó ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ náà nù kí ni wọ́n á fẹ́ fààyàn bẹ́ẹ̀ nígbà tí wọ́n bọ́ bẹ̀rẹ̀ yẹn fíkírà táwọn èèbó gbé wá àti táwọn àfa Algeria àti Morocco àti Tunisia àti wọ́n lò náà ni wọ́n lò pé ọ̀dà àwọn àfa alẹ́ yẹn lè gbé wá àwọn àfáàlẹ́ yẹn tó bá gbà ẹ̀mọ̀ báwọn ń gbà àwọn ìròyìn pé wọ́n lè ṣe ń bẹ̀ àwọn àfáàlẹ́ tí wọ́n mọ fíkì gbogbo àwọn wàtò ummahatu al-kutub al-malikiyya wọ́n pè wá àwọn tí wọ́n mọ wàtò bí màá náà wọ́n ti ra mutunu lugha wọ́n pè wá àwọn tí wọ́n mọ tafsir wọ́n pè wá wọ́n wà ní káwọn àfáwọn ọmọ wá sí jámíà wọ́n wà gbé wọn sí ìgbà tí wọ́n bá ní ustaz kursi àwọn ni wọ́n máa fáwọn èèyàn ní dárasí ntọ́jọ́ máa wà tíra yìí àmọ́ ntọ́jọ́ Islamic thought ní falsafa ní nǹkan wọn kọ́ àwọn èèyàn láti Masar wọn kọ́ àwọn èèyàn láti gba àmọ́ original ìmọ̀ ẹ̀sìn àti àmúlògà àràbíyà yìí àwọn àfáàlẹ́ ni wàláhì àwọn tí wọ́n kọ́ àwọn ìsìnkú ọmọ kan àwọn markazi
alhamdulilayi táwọn dé gbé àtẹ̀mí àtẹ̀yìn aha ọ̀pọ̀lọpọ̀ portions zẹ́yìn bẹ́ẹ̀ so àti ha orin wa yake da suna wannan Lamiyatu Shamfara gbogbo ẹ̀ so tẹ́ bá wá sí dáa wọn ẹ̀bùn títọ́ kan tó dáa ní masari ní wọ́n pé àlùgámbàrí tẹ̀lé jìnnà náà ni pé kéwu lé tẹ̀lé ẹ̀wọ̀n ni ó fi ràn yín lọ́wọ́ wọ́n lè láì alhamdu tó alhamdulilayi títí tá a fi débẹ̀ bí wọ́n ti láàrin markaz náà wọ́n láàrin mi tá a lọ kò sí different tó bá yẹ pé wọ́n ni wọ́n pa fọwọ́ bò wá lẹ́yìn bẹ́ẹ̀ náà ni àṣírí òtún náà tó alhamdulilayi dúpẹ́ ní ọ̀dọ̀ náà àwọn tí wọ́n bá ń sọ èyí wọn ò mọ ìyá àwọn àfa àjọhùn ní Madina Jamia Madina tẹ́ ń dálẹ̀ ní around 1973 ṣèbí nígbà tí wọ́n dá Jamia yẹn lẹ̀ gbogbo àwọn àfa àtọ́pẹ́ àwọn àṣìkí tí àwọn contemporary iṣẹ́ wa dàbí tó ṣe pé ọ̀rẹ́ gidi ni wọ́n sókè mọ mẹ́fà yọ̀ mẹ́rin pé àwọn àfa yẹn wọ́n kó wọn mẹ́ kò sí sàtífíkẹ́tì òun ti ẹ̀ka gbogbo èmi ni pòfẹ́sọ̀ ni èmi ni dókítà ni ṣahadatu zur ni pé ilé mi rẹ̀ ń bẹ lára rẹ̀ wọ́n ti ṣiṣẹ́ tó ẹ tó bá wá lè fẹ́ nínú ìlú àwọn aṣẹ́wò ìkórè náà ṣèkìtì náà àbí ó ti yé nísì tó bá fẹ́ nínú ìlú wọn kórè náà àbámọ́nà ìlú àwọn Sha'rawi ní Masar àbí Muhammadu Ghazali àbí kórè náà wàyí kẹrin sún bàbá wa Ibn Baz and so on so kí wọ́n fẹ́ fà yọ mẹ́rin pé kúkúrú èrò àti ìmà kúkúrú ìmà òun náà ní kí èrò orí rẹ̀ tó ṣáájú gbogbo tó bá ṣe àwọn kan ti ṣáájú rẹ̀ ń bẹ̀ tuntun tó bá mú wa ọ fara fèsì ẹ̀ náà ni àbí ó ti yé nísìn so kó nígbà tí Ibn Taymiyyah bá ń sọ̀rọ̀ ó ní references ṣé pé ìtumọ̀ rẹ̀ ni pé kò níbi títí mú nǹkan mú wa ni so tí mo fẹ́ sọ pa bàbá nù ní brief àbọ̀nà so number 2 àwọn bàbá wa Sheikh Al-Mudir anamallahu hayatahum tiwa nísìn ṣé wà bíbélà gẹ́gẹ́ bí ẹ ti wí ètò wájọ́ mi náà tó ṣe pé haraka sẹ́wọ̀n pé lọ airport ní ìlú àmọ́ tí wọ́n fẹ́ sọ mẹ́rin náà ni pé ẹni tí yẹ bá ṣèyàn ayé ò ní fẹnu gún ẹni tí ò ti dé èèyàn ayé ò ní fẹnu gún àmọ́ níbi ò lè gbọ́ tí wọ́n rìpọ́tù ọ̀rọ̀ wèrè nínú newspaper pé wèrè yóò tún ṣe tí ọ̀dà lónìí rárá kọ́dà bí ń ṣe ẹnìkan kò ní gbọ́ nígbà tá a wá tí ò ní láárí àmọ́ ẹni tó bá jẹ́ ẹ̀wọ́n lábùkù ta lọ ń wá èébú ta lọ ń wá ó lè yàn rè àwọn bàbá wa kọ́nà wọn ṣe bàbá wa ṣé bàbá wa bàjẹ́ ìta wọn ní bábùkù bá ń bọ̀ wá tó lóun ìwéré yàn onígbìyànjú ó tiri fún un òun ó lọ ń tọ́ ọmọ ìbẹ̀rẹ̀ àlàáfíà rẹ̀ tó bọ́rọ̀ náà ti jẹ́nu ìdí mo fẹ́ lò nílẹ̀ náà ni pé gẹ́gẹ́ bí iná sì jẹ́ mú wálẹ̀ kan wọ́n máa àlùmí àṣọlẹ̀ náà sì sàlẹ̀ máa ìfẹ́ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí mo fẹ́ sọ wọ́n àmọ̀dé òun mọ́ká sí ni pé ṣé wọ́n rí na Abu Hanifa ni ṣé wọ́n rí na Ìmáàmù Málíkì ni ṣé wọ́n rí na Ìmáàmù Ṣáfi'í tó bóò ní ìjókòó wọn pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ nígbà wọn bẹ láyé tó mú ẹlòmíì dẹ́wọ̀n tí wọ́n lu ẹlòmíì tó ṣe gbá torí irú nǹkan báyìí báyìí bí ìbá sọ lọ́wọ́ òfin ti ń bẹ àti kóòtù ní ọba ṣe máa mùdúró náà yóò ju jáde fún Abu Hanifa. Ìmáàmù Málíkì kọ́. ìdáhùn ẹ̀ sọ fún ìgbìmọ̀ náà mo ti bẹ̀ ká. wọn fẹ́ fà yọ mẹ́lẹ̀ gbogbo tó bá ti jẹ́ wàtò bí fíga ìlú ẹ̀ ò lè ṣe kọ́ máa wáyé nítorí tá a wà ní ayé ní ìlú tá a lè nù kọ́ ìlú tá a ti lè bá mùdúró jẹ́ngbé o. Àkúté ní wọn tá a pè é ibo lẹ ti rí kátó máa kọ́ bí ọmọ lárúbá báyìí a sọ̀rọ̀ fàṣọ àṣọ gbogbo ẹ̀ tí wọ́n á fún nílẹ̀ àbárí àbá àkájọ́ sọ gbogbo ẹ̀ tó eléyìí ohun ẹni tí ẹ bá kọ́ tó mà ọlọ́run lọ́kọ́ mà ọlọ́run lọ́kọ́ mà iye tí tó lọ bí tí àmọ̀mọ́ wà tí ò yé sọtẹ́ mà pé ẹ̀bùn ọlọ́run kéèyàn kọ̀rọ̀ lẹ̀ bàlá arábí ẹrú tí ń kọ yìí ẹni èèyàn mẹ́ta ní dìpátímẹ́ǹtì èmi Professor Kabir Yunus bàbá wa Ahmad Bamba tí wọ́n jáde Medina wà fáwọn àti sí òṣìṣẹ́ máa ń sọ̀rọ̀ dìpátímẹ́ǹtì wọn ní àwọn tí ọ̀sẹ̀ tó ní handwrite wọn ọ̀dọ́ mùdúró rẹ̀ méjì kọ́ wàláhì tàláì so kéèyàn kátù mọ́sáká mo fẹ́ kẹ́ ẹ tọrọ yẹn tọ́tọ́ láwọn yẹn lè má gbọ́. iná ẹ̀rọ ìtọ́jẹ́ ti orúkọ àmbẹ́ni àtúntọ́jẹ́ ti nuska ni àti ìwé báyìí ọ̀dọ́ mùdúró markaz tá a bá jẹun tó báyìí létí tó lè wà exactly so gbogbo yín wà tó àbọ̀n náà yóò padà wáyé ẹgbẹ́ mi pẹ̀lú yín á tún sọ yín nínú fídíò báyìí mo fẹ́ rí wọn yẹn náà ni pé tí wọ́n bá ti ń wí yín o wọ́n sá wọ́n máa dúpẹ́ fọ́dọ̀ Ọlọ́run wọ́n máa dúpẹ́ fọ́dọ̀ Ọlọ́run sọ̀fàhátù kún nípa àwọn tó jẹ́ pé àwọn ẹni Ọlọ́run tí wọ́n ń ṣe pẹ̀lú wọn kì í ṣe nǹkan jẹ́ dààmú kuma inna al-arani aqwamu muhassara falan tara lili ami nasahu sada Ọlọ́run àdúrà tí mo fẹ́ kí mo dúró máa ṣe àtẹ̀yìn àti gbogbo àná Ọlọ́run jẹ́ àwọn àánú àwọn tí wọ́n máa ṣe gà
ọlọ́mọdé àwọn náà tá a máa ṣe gẹ̀yà Àmín. subhana rabbika rabbil izzati amma yasifun àgbọ̀pọ̀ fún wa salamun ala al-mursalin. pòfẹ́sọ̀ Muhammad Lamin Adam Al-Gambari tó ń kálukú náà rí i pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ẹ̀wọ̀n táwa sọ̀rọ̀ ẹ̀wọ̀n tí a sọmaláìsì ọ̀rọ̀ yẹn nǹkan parí ọ̀rọ̀ mi síbi ọ̀rọ̀ tí sọ̀rọ̀ nígbà tí ń sọ̀rọ̀ Sheikh Adam ó ní fíìnà du'atun yad'una ila Allah bil hikmati wal mau'izati al hasana wa fíìnà wa'adun يتجلجلون في القرى ويدعون إلى الله وفينا مدرسون يعلمون في مدارس العامة وفينا الذين أسسوا المعاهد والمدارس على اختلاف المستويات لتعليم الدين الإسلامي وفينا موظفون في دواوين الحكومية كوزارة الخارجية والداخلية والإعلام ودار القضاء وفينا من اقتصر على ما تعلم من هذا المركز ولم يلتئك بجامعة في داخل ولا في الخارج بل صار يعمل بما علم حتى ورثه الله علم ما لم يعلم وفينا وآخرون التحقوا بالمدارس الإنجليزية وتخرجوا دكاترة منهم عبد الرزاق أبو بكر وهو محاضر في الجامعات الإيلوري وآخرون التحقوا بالجامعات في البلاد العربية كمصر والسعودية وليبيا وسوريا وتحصلوا على الإجازات العلمية العالية ثم عادوا إلى بلاده وهم الآن في مختلف المناصب العالية ومن أولئك الأستاذ الدكتور محمد لامين آدم Al-Gambari. طبعا àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ ní Markazi ládùúgbò àwọn afá mi ta fi ń pè wọ́n ní Gambari kìí ṣe òdodo ọ̀rọ̀ kò ní ká má sọ lẹ́yìn afá límì ibẹ̀ ni má tó ti bẹ̀ tó tún wà nílọrin lọ́gà àràbíyà ìmọ̀ ẹ̀sìn ó ibẹ̀ bíjà bá ń bẹ̀ mẹ́ mọ̀sánbì kan bẹ̀rẹ̀ sí bú mi ládùúgbò kan múná ṣé kí n wá parọ́ ni mo ní ṣé kí n wá parọ́ ni ṣé ká Ádámù kọ́ sílẹ̀ pé lẹ́yìn afá límì afá àbùgbé lárí bẹ́ẹ̀ bá gbé àdúgbò gbogbo ẹgbẹ́ afá mínú dàgbà sí yóò ní ìjádà lọ́gà Hausawiya yóò gbọ́ Fúlàní yóò gbọ́ Tápà yóò gbọ́ Yorùbá gbogbo ọdún wa dàgbà síbẹ̀ tọ́ ibẹ̀ làwọn dàgbà sí wọ́n sì kẹ́kọ̀ọ́ mbẹ́ wọn parí ẹ̀kọ́ kì í ṣe pé wéé kẹrin primary school náà wọn máa fi wá lọ sí Bayero University wọn fi á ṣe Islamic study eré ẹ̀ ni wọ́n gba professor nílé music lọ́gà àràbíyà